Africa Content TV. Àwọn ẹ̀fọ́ wọn lẹ́rán akọbí ìwọ̀n olúwa bá ṣe kò lè bàjẹ́. Akọbí wọ́n ò lè bá o. Wọ́n ò lè bá. Ó ti lọ mọ́ wọn lọ́wọ́, ó ti ṣẹ́ ẹ̀kan náà. Wọ́n ò lè bá. Akọbí ó lọ mọ́ wọn lọ́wọ́, ìwọ ti ṣẹ́ ẹ̀kan náà. Wọ́n Get your title sex. I get foul. Yeah, foul. We didn't expect him to try the near post. There's a way goes. Come on, way goes. Check that out.